A kú déédéé ìwòye ojú tó ń wò wá. Ẹ káàbọ̀ ìkànnì Atẹnubíjọ́ lẹ̀ ń wò níbi tí a ti ń gbé àṣà ìṣe àti èdè Yorùbá lárugẹ. A tún ti dé lónìí sí orí ìkànnì ojú tó ń wò wá kí yín. Ẹ kú déédéé ìwòyí. Ìkànnì ni a ti ń gbé àṣà àti ìṣe wa lárugẹ bí mo ti sọ, níbi tí a ti máa ń mú àwọn ògo wẹrẹ wa wá. Wọ́n ní òrìṣà tá a bá fẹ́ sìn mọ́, ẹ máa lé ọmọ kéékèèké kúrò níbẹ̀. Àwọn ò fẹ́ kí àṣà ìṣe àti èdè wa kó parẹ́ kó parun. Ló fà á tá a fi mú àwọn ọmọ ògo wẹrẹ wa wá láti wá máa dáhùn àwọn ìbéèrè lóríṣiríṣi. Látara dídá àwọn ìbéèrè yìí, wọ́n á máa kọ́ ẹ̀kọ́ níbẹ̀ pẹ̀lú ẹ̀. Ìbéèrè tá a máa ń béèrè lọ́wọ́ wọn lórí àwọn ẹ̀kọ́ tí wọ́n ti kọ́ nílé ẹ̀kọ́ wọn náà là ń béèrè ìbéèrè lé lórí. Tí wọ́n bá ti láǹfààní láti dáhùn ìbéèrè yẹn, àwọn ẹ̀bùn wà tí wọ́n fẹ́ jẹ. Ẹ̀bùn bíi ìwé kíkọ, ilé ìta máa ń kọ̀wé sí tí a mọ̀ sí notebook. Ìwé kíkà, ẹ̀bùn owó wà ńbẹ̀. Àpò ìkówèésí lọ sí ilé ẹ̀kọ́ ó wà ńbẹ̀ bákan náà. Bàtà wíwọ̀ lọ sí ilé ẹ̀kọ́ náà wà ńbẹ̀ àti àwọn ẹ̀bùn míì pẹ́pẹ̀pẹ́ lóríṣiríṣi. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àlejò wa tòní kó dá orúkọ rẹ̀ fún wa ká tó bẹ̀rẹ̀ ìbéèrè. Kí ni orúkọ rẹ̀? Orúkọ mi ni Ọlọ́ládé Afọláṣadé. Ọlọ́ládé Afọláṣadé lẹ̀ ń wò lójú ìwòran yín yìí. Afọláṣadé, ilé ẹ̀kọ́ wo ló lọ? Community Senior Secondary School, Báyékù. Ti Ìgbogbo Báyékù. Bẹ́ẹ̀ni sà. Yàrá ìkàwé kò lọ? SS2. SS2 lọ. Bẹ́ẹ̀ni sà. Ṣé o ṣetán láti dá àwọn ìbéèrè wa? Bẹ́ẹ̀ni sà. O sì ṣetán láti di àwọn ẹ̀bùn wa bákan náà? Bẹ́ẹ̀ni sà. Ìbéèrè tá a fẹ́ béèrè lọ́wọ́ rẹ láti òǹkà àkọ́kọ́, ìyẹn láti number 1 títí dé orí 10, láti number 1 sí orí 10 kó lè bá yẹ dáadáa. Òun ni ìbéèrè tá a fẹ́ béèrè. Àwọn á mú èyí tó bá wù ẹ́ níbẹ̀, àmọ́ ọmọ oníkọ̀ọ̀kan tó máa fi pé ìbéèrè 3 péré a fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀. Èyí tó bá wù ẹ́ nínú àwọn nǹkan yẹn ló máa mú. Ó yá. Mú ìbéèrè 3. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta. Àwọn orúkọ kan wà tó jẹ́ pé bí a bá kọ wọ́n sílẹ̀, kíkọ wọn jọra wọn. Ṣùgbọ́n nígbà míì bí a bá fàmì sórí ẹ̀, ìtumọ̀ wọn máa ń yàtọ̀ síra wọn tàbí pípè wọn máa ń yàtọ̀ síra wọn. Fún mi ní àpẹẹrẹ orúkọ bẹ́ẹ̀ 3 àti àpẹẹrẹ 3 pẹ̀lú wọn. A ní ọkọ́, ọkọ̀, ọkọ. A ní igbá, ìgbá, ìgbà. A ní ogún, ògùn, ogun. O ti gba ìbéèrè abala H nínú ìbéèrè yẹn nìyẹn. A sì wà lórí ìbéèrè àkọ́kọ́. Abala B rẹ̀. Igbá, ìgbà, igba. Ó yá fàmì ní kọ̀ọ̀kan. Igbá, ó yá. Mo mọ fámìlì. Ó mọ àmì. Bẹ́ẹ̀ni. Afọláṣadé ò mọ àmì. Àmì yìí tó bá jẹ́ kó o sì mọ̀ ni, o ní yóò tún bọ̀ jẹ́ kí ẹ̀bùn rẹ kó túbọ̀ gara sí i. Tó gbìyànjú. Ó mọ àmì. Kódà kó tó lọ, máa fi yé ẹ, máa sọ fún ẹ torí ó ṣe ti kó wà nínú ìbéèrè tá a tún béèrè lọ́wọ́ àlejò mi. Ó yá. Ìbéèrè rẹ ẹlẹ́ẹ̀kejì. Ó yá mú ìbéèrè mi. Mo mú ìbéèrè ẹ̀kejì. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. Mélòó ni fáwẹ́lì Yorùbá? 7. 7. Bẹ́ẹ̀ni. Ó yá ka 7 jẹ́ ká gbọ́. A, E, Ẹ, I, O, Ọ, U. Abala H nìyẹn. O ti gba fáwẹ́lì 7, o ti dárúkọ ẹ̀. Abala B ìbéèrè náà ló báyìí wípé fáwẹ́lì Yorùbá ó pín sí ọ̀nà 2. Dárúkọ
ọ̀nà méjèèjì yẹn. Aránmúpè àti àìránmúpè. Fáwẹ́lì àránmúpè àti àìránmúpè. Bẹ́ẹ̀ni. Ǹjẹ́ o lè dárúkọ iye fáwẹ́lì àránmúpè? Mélòó ni fáwẹ́lì àránmúpè? 5. Ó yá kàkà gbọ́. A, E, Ọ, U. Tó kàkà gbọ́. A, I, Ọ, U. Ó gbọ́. Ó mọ̀ wọ́n ṣùgbọ́n bó ṣe yẹ kó o pè kọ́ ló pé. Àránmúpè la pè ó. Ohun tí àránmúpè. A, E, I, Ọ, U. Hán ló bẹ̀rẹ̀. Hán, hẹ́, hín, hán, hù. Afọláṣadé ti gba ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. Ó yá tó mú ìbéèrè míì tó máa fi jẹ́ ìkẹta. Mú ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún. Ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún. Mélòó ni àmì ohùn Yorùbá? Àmì ohùn ní èdè Yorùbá mélòó ni? O mọ̀ òkè. Mi mọ̀. Kí ló dé? Ṣé wọn ò kọ́ yín ni? Wọ́n kọ́ wa. Mo ti pẹ́. Bó ti pẹ́ yẹn, ó dẹ̀ kó o ti gbàgbé. Àmì ohùn Yorùbá mẹ́ta ni. Mẹ́ta ni àmì ohùn Yorùbá. Ṣùgbọ́n mi ò ní ka mẹ́tẹ̀ẹ̀ta fún ẹ. Torí àwọn àǹfààní ó ṣeé ṣe ká béèrè lọ́wọ́ àwọn àlejò mi. Kó tó lọ, màá sọ fún ẹ. Àkọ́kọ́. Gbogbo ojú tó ń wò wá, Afọláṣadé ti gba ìbéèrè 2 àti ààbọ̀ nínú àwọn ìbéèrè tá a béèrè lọ́wọ́ ẹ̀. Yóò sì láǹfààní láti jẹ ẹ̀bùn. Gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá, bí ẹ̀yin náà bá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ wa láti wá ṣe ètò báyìí, bẹ́ẹ̀ náà bá fẹ́ wá láti wá jẹ ẹ̀bùn, ẹ wá. Ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ̀ ń wò lójú ìwòran yín yìí. Bí ẹ bá sì fẹ́ fún wa lẹ́bùn, ẹ má ṣàlàyé ṣe bẹ́ẹ̀. Ẹ lè fún wa lẹ́bùn káwa náà ká lè bá jẹ́ kóríyá fún àwọn ọmọ yìí ká mọ̀ fún wọn ní ẹ̀bùn kó lè bá jẹ́ kóríyá fún wọn. Ọmọdé ti jẹ àǹfààní, ó ti jẹ ẹ̀bùn ìwé tí a máa ń kọ̀wé sí, tí a máa ń kọ nǹkan sí, tí a mọ̀ sí notebook láti ilé-iṣẹ́ Àtẹnuwẹ́jọ TV. Ní ìkànnì yìí láti fún ọ ní ẹ̀bùn náà. O ti láǹfààní láti jẹ ìwé kíkà. Bákan náà, ó sì ní àǹfààní láti jẹ ẹ̀bùn owó ẹgbẹ̀rún 5 bákan náà tí ó fi ṣe owó ọkọ̀ eléyìí tó wọ̀ wá. Ojú tó ń wò wá, ẹ bá wa share ètò yìí, ẹ bá wa like, ẹ sì bá wa subscribe sí i. Títí àtúntò bá wa pàdé ní ìgbà míì. Ó yá dúpẹ́ lọ́wọ́ àwọn tó fún ẹ lẹ́bùn. Ẹ ṣé o, ará ilé. Àpò ẹ̀fọn yín ò ní tán. Ibi tẹ́tí wọn ò ní ṣòfò. Àdúpẹ́. Máa rí yín bá. Àmín. Títí àtúntò bá wa pàdé ní abala yìí nígbà míì tá a tún máa mú àlejò míì wá. Ìkànnì Àtẹnuwẹ́jọ lẹ̀ ń wò. Àtẹnuwẹ́jọ lórúkọ mi. Ó dìgbà.